tí wọ́n bá pariwo síta ní àwọn bò mọ́lé ni àbí àbọ̀lẹ̀ Yorùbá sọ kò sí tí wọ́n ṣẹlẹ̀ tí kò ní ilé excuse fún wọ́n ni wọ́n bò mọ́lé ni bọ́bá tí wọ́n pariwo síta àní tọ́lọ̀ ń fẹ́ ṣe ló fẹ́ ṣe kí ni ló fẹ́ ṣe nígbà tá ìsàn dé yìí sáfù wípé wọn gbọ́dọ̀ sáré pariwo ni wọ́n wà nítorí pé tí wọ́n bá pariwo bá yóò ṣe pariwo náà ni wọ́n pariwo nígbà táwọn ọmọ wa rí wípé Ọlọ́run fẹ́ gbàgbọ́ mi yọ sáwọn ọwọ́ pariwo Ọlọ́run ní ẹ̀yìn rẹ̀ pariwo ẹnu tẹ̀mí Ọlọ́run fẹ́ sí mo fẹ́ sí báwọn ọmọ ṣe wá pariwo tó oníkágbàgbọ́ jáde àgbo tí ó jáde sórí social media kò níye tára aláàjì wa Táíwò Hasan Ògògó tó bá yá ni wọ́n ti di free ambassador fún gbogbo àwọn tó bí àgbo jáde tálájì Ògògó bá lo 100 years láyé tí wọ́n bá lo 150 years gbangba wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa tí wọ́n bá kú bá ṣe máa sunkún náà ni wọ́n promote ti culture kò fi bú ẹ̀sìn kan Ògògó promote ti culture ó lè protect ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wa dáhùn sọ pé kíní kan nísìnyí we don't know anything about the culture tọ́mọ̀ pé bá ń lẹ́tù ẹ̀ wà tún àwọn ògbésẹ́ nínú culture Yorùbá lélẹ̀ ìtura pẹ̀lú ẹ̀ náà gbogbo ayé mọ̀ pé mùsùlùmí ni gbogbo ní tẹríba o wọ́n ṣe ń respect ọmọdé non respect àgbàlagbà Ramadan lecture tá a ṣe ní last year tí mò ń ṣe wá síbẹ̀ bí bàbá náà ṣe ń ṣe inú mi wá ń dùn nínú ìbànújẹ́ tó kọ́kọ́ bá mi náà ní pé ìhun tọ́lọ̀ ń kù wá nínú ìlàgó àkọ́kọ́ ni wípé kọ́kọ́ mọ̀ wípé gbogbo tọ́lọ̀ bá ṣe fún ọ jẹ́ kí ìlú rẹ̀ kọ́ gbádùn ẹ̀ ìlú gbádùn Ògògó ayé gbádùn Ògògó 2026 now ọmọ iye ẹni tá a ti lọ kì í bọ́lẹ̀ ìwọ náà wá béèrè lọ́wọ́ ara rẹ ìgbà wo ni tèmi ó yá àná oníjọ́ tí ó rí pé gbogbo tí wọn náà rà tó ń jẹ kí ni o máa ń kọ́kọ́ lọ wò lára lébẹ́ẹ̀lì tó rà tó ń jẹ ó wo manufacturing date ó wo expiring date ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé manufacturing date ń bẹ lára rẹ expiring date náà sì ń bẹ lára rẹ àyíwá mọ̀ bí tọ́lọ̀ ń fi sí nínú ara wa òun ni problem ẹ dákun Bálájí Ògògó bá lo 100 years láyé tí wọ́n bá lo 150 years gbangba wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa tí wọ́n bá kú bá ṣe máa sunkún náà ni probability tún wà kéwòn tún pọ̀ jù báyìí lọ torí pé ọmọ náà ó tún ti kú ẹ wá gbọ́ mi dáadáa ìwọ náà bí tó jókòó sí béèrè lọ́wọ́ ara rẹ ṣé tí n bá kú ṣé o tí wọ́n sọ lẹ́yìn Ògògó yìí ibi tẹ́ ti rí ibi tí àmì Ọlọ́run lágbára sí Ọlọ́run fẹ́ ká mọ̀ pé òun lágbára àwọn ọmọ ti ń gbìyànjú wípé let make this thing silently àwọn sáfù kan bẹ téèyàn bá ń bẹ láyé sáfù tó lágbára ni sáfù tó wà láyé sáfù tó lè sọ fún yàn pé ìlówó lọ́wọ́ àti jẹun sáfù kan bẹ téèyàn bá ti débẹ̀ sáfù tó jẹ́ pé tó rí bá ń fọ ẹ o gbọ́dọ̀ fẹ́ ni tó sọ fún sáfù kan bẹ téèyàn bá ti débẹ̀ sáfù tó jẹ́ pé tó o bá ní o gbọ́dọ̀ sọ fún yàn kó o ní sáfù kan bẹ tó bá ti débẹ̀ táwọn yàn bá tọrọ lọ́wọ́ ẹ o tún lè lọ yá kó tó fi fún wọn sáfù náà ni Ògògó wà kó tó kú láyé sáfù tó tóbi ni o ẹ dákun àwa tá à jẹ́ nǹkan kan nínú ayé àwa lè má lówó lọ́wọ́ káwọ́ DM yẹn pé ọ̀rẹ́ mi ò sì fún mi ẹ dákun gbogbo bá ní ta ní wọ DM tí ó béèrè lọ́wọ́ ẹ o gbọ́dọ̀ pa mọ́ra ni sáfù yẹn náà ló wá bí àìsàn yìí nígbà tá àìsàn dé yìí sáfù wípé wọn gbọ́dọ̀ sáré pariwo ni wọ́n wà nítorí pé tí wọ́n bá pariwo bá yóò ṣe pariwo náà ni wọ́n pariwo nígbà táwọn ọmọ wa rí wípé Ọlọ́run fẹ́ gbàgbọ́ mi yọ sáwọn ọwọ́ pariwo Ọlọ́run ní ẹ̀yìn rẹ̀ pariwo ẹnu tẹ̀mí Ọlọ́run fẹ́ sí mo fẹ́ sí báwọn ọmọ ṣe wá pariwo tó oníkágbàgbọ́ jáde àgbo tí ó jáde sórí social media kò níye tára aláàjì wa Táíwò Hasan Ògògó tó bá yá ni wọ́n ti di free ambassador fún gbogbo àwọn tó bí àgbo jáde ẹbí tó wà bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù ṣe èmi mo wò Ọlọ́run ní ohun tí mo fẹ́ ṣe náà ni mo fẹ́ ṣe yálẹ̀ pariwo síta ni o àbẹ́ pariwo síta tí wọ́n bá pariwo síta ni àwọn bò mọ́lé ni àbí àbọ̀lẹ̀ Yorùbá sọ kò sí tí wọ́n ṣẹlẹ̀ tí kò ní ilé excuse fún wọ́n ni wọ́n bò mọ́lé ni bọ́bá tí wọ́n pariwo síta àní tọ́lọ̀ ń fẹ́ ṣe ló fẹ́ ṣe kí ni ló fẹ́ ṣe ìbéèrè tí mo wá fẹ́ bí ọ̀rì ẹ̀rí pé podcast tí wọ́n ṣe nísìn is showing us so many things ẹ dákun torí Ọlọ́run ṣé tí ó bá kàn wọ́n náà ṣé báwọn èèyàn ṣe pariwo pé Ògògó dáa ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ lẹ́yìn tiẹ̀ náà ṣé báwọn èèyàn ṣe ń sunkún wípé Ògògó kọ́ ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ gbogbo ẹ̀ ìbéèrè ni o gbogbo ìwà tó náwó sọ́nà tó láwọn ọmọ kò ní gòkè lójú ẹ̀mí rẹ̀ báwa gùn lẹ́mí rẹ̀ wọ́n lójú ẹ̀mí rẹ̀ wọ́n gùn lẹ́yìn rẹ̀ ẹ̀ àdúrà kọ́ ẹ dákun torí Ọlọ́run gbogbo wa ẹja kẹ́kọ̀ọ́ nínú tó ṣẹlẹ̀ sógògó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó bẹ nínú tí làkàtí wọ́n pè ní tòwátì náà sì yíra wọ́n ní bí yàrá jẹ́ èwe èèyàn méjì ló wà láyé àkọ́kọ́ lẹ́ni ire ẹlẹ́ẹ̀kejì lẹ́ni ibi wọ́n ní bí yàrá jẹ́ níbi tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹ̀rí pé ibi ìwú tó máa ń gbé pamọ́ ni tó bá wá ń ṣe nìyẹn ẹnìkan kò níri ọba tó níri kan yóò máa rí Ọlọ́run máa wò yóò máa ṣe bí yẹn yóò máa wò gbogbo àwọn ọmọdé ọlọ́dún bá ti wọ́n jẹ́ Ọlọ́run wò ẹ́ bó ṣe ń ṣàṣìyàn Ọlọ́run wò ẹ́ bó ṣe ń sọ wípé má fún níṣẹ́ Ọlọ́run wò ẹ́ tọ́lọ́ bá wò títí torí pé ó ń retí pé kó yí padà ni tí ò bá wá yí padà Ọlọ́run wá kí àwọn àlékà alẹ́ ìmàlẹ́kà ẹ wá wo ẹrú mi yìí ayé tá a fún ọlá tá a fún ipò tá a fún iyì tá a fún ògo tá a ṣe ìyí tó yẹ kó fi kí àwọn Ọlọ́run tó yẹ kó fi ṣàánú ẹlòmíì ó fi bàtẹ̀ ìrànjẹ àwọn màlẹ́kà ló tún wò ó wọ́n bá wò tọ́lọ́ bá ní pé kò yí padà Ọlọ́run wá sọ pé ẹ̀yin màlẹ́kà aburú tí ń ṣe yìí ẹ lọ fẹ́ sínú atẹ́kùn
aburú tí ń ṣe ẹ lọ fẹ́ sínú omi gbogbo ẹ̀dá tó bá ti smell nínú atẹ́gùn yẹn ló fi jẹ́ pé kí ló dé tó fà á tó jẹ́ pé ká máa wà ládùúgbò àákàn rẹ̀ nìkan sì máa fura sí wípé ẹni bí lẹ́nu yìí tẹ́ ẹ bá wà díẹ̀ lóòótọ́ ẹ sì padà ń gbẹ́lẹ̀ bí i kí ló bí ó yọ àfúrú yẹn ṣe a ti fẹ́ sínú atẹ́gùn ìwọ́n tó fúra wọ́n ti fà nínú atẹ́gùn yẹn a fẹ́ sínú omi ìwọ́n tó múlò omi yẹn ó ti mọ̀ wípé ẹ̀mí ìlú ó máa sọ fún pé lápẹ́jà kì í ṣẹ́ni rí bí ẹ bá jó ní dáadáa náà bọ́lá wọn sì máa wò ó nù yóò máa wò ó nígbà tó bá wò ó yóò pa àwọn àdékà pé wá wò ó ẹ tún wá bá ṣàdúrà fún ẹni lélẹ́lẹ́ ẹ dákun tó yọ ọlọ́run tó dá nẹ́bùwà Muhammad tó bá wò títí ọlọ́run wa ni ẹ lọ fẹ́ sínú atẹ́gùn ẹ fẹ́ sínú omi gbogbo wa ta wà ń bí ọ̀pọ̀ wa ní ògbógbó lọ́wọ́ rí ọ̀pọ̀ wa kò fún wa lówó rí àmọ́ kí ló ní ká fi ń pe ògbógbó lẹ́nu eré bèrè lọ́wọ́ ara tiẹ̀ náà ìwọ náà torí wọ́n ń sọ̀rọ̀ ẹ láì dá káàkiri ìgboro ìwọ náà bèrè lọ́wọ́ ara ẹ kí ló ṣe tó fi ń sọ ṣé o tó ń sọ yẹn ṣé o máa ṣe lóòótọ́ ẹ wá já akẹ́kọ̀ọ́ mẹ́ta alájọ ògbógbó gbogbo wa pátápátá àtẹnitọ́lọ́ ń pè dá sọ́rọ̀ àtẹnitọ́lọ́ ò pè dá sọ́rọ̀ àtẹni tó jẹ́ ògbó mò ń bọ̀ ilẹ̀ ẹ̀rọ kọ́ ẹ̀kọ́ mẹ́ta ògbógbó ní nǹkan mẹ́ta tó jẹ́ wípé láti náà kọ́ àmì ni wọ́n ti mu wọ́n sì fi ṣayé wọn gbogbo ẹni tó wọn bá fẹ́ sọ̀kalẹ̀ dára kó náà lọ kọ́ àkọ́kọ́ òun náà ni àlùkò náà ògbógbó yáyọ kan ìhun tọ́lọ́ ń ṣe fógbógbó tó ìwọ náà ṣe ó yáyọ kan pẹ̀lú tọ́lọ́ ń ṣe fún ọ kò sẹ́ni tí ò dá fún wa kò sẹ́ni tí ò dá fún o kò sẹ́ni tọ́lọ́ wò kẹ́ o àgbẹni tí ò bá mọ ìwọ̀n ara ẹ̀ ni ògbógbó yáyọ kan ẹlẹ́ẹ̀kejì àtàwádàn ògbógbó ní tẹ́líbà o wọ́n ti ń respect ọmọdé non respect àgbàlagbà Ramadan lecture tá a ṣe ní last year tí mo ń ṣe wá síbẹ̀ bí bàbá náà ṣe ń ṣe inú mi wá ń dùn nínú ìbànújẹ́ tó kọ́kọ́ bá mi náà ní pé ìhun tọ́lọ̀ ń kù wá nínú ìlàgó àkọ́kọ́ ni wípé kọ́kọ́ mọ̀ wípé gbogbo tọ́lọ̀ ń bá ṣe fún ọ jẹ́ kí ìlú rẹ̀ kọ́ gbádùn ẹ̀ ìlú gbádùn ògógó ayé gbádùn ògógó ẹlẹ́kùn tó lọ́lọ́ Yorùbá náà Muhammad ògógó ní ìtẹríba níbẹ̀ ni mo fẹ́ fún ẹ ní message for the fact pé òun wá fẹ́ ẹ wo ògógó if we are talking about culture is par excellence so wọn kẹ́ culture ni wọ́n fẹ́ promote tó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀sìn tó ń bu ẹ̀sìn kan máa promote culture kò fi bu ẹ̀sìn kan ògbógbó promote culture ó lè protect ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wa táà ń sọ pé kíní kan nísìnyí we don't know anything about the culture tó kò bá ń lẹ́tù ẹ̀ wà tún máa wò pé ṣé nínú culture Yorùbá lè lè tú wa pẹ̀lú ẹ̀ náà gbogbo ayé mọ̀ pé mùsùlùmí ni ó ní tẹríba ẹlẹ́kẹta àyà ògbógbó ní ìtìjú a máa tijú ọmọdé a máa tijú àgbàlagbà ní industry tí wọ́n wà ní industry tí gbogbo ayé oríṣiríṣi nǹkan ló ń lọ níbẹ̀ mo sì máa ń sọ kò ń ṣe industry yẹn nìkan ni nǹkan ti lọ gbogbo industry ló ní problem tiẹ̀ and we have some problems that are common ẹ dákun gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń tọ́nà yín gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń pè lógo ẹ rántí wípé àwọn kan ni wọ́n jókòó lórí àgàtà ìjókòó sí ìhùn lánàá wọn ò sí bẹ̀ mọ́ ìhun tó dáa jù kéèyàn gbé ògo kú ó dáa ó sàn jù kó sọ pé ó ti dẹni àná lọ ó sì wà láyé tó gbogbo bá ń bẹ láyé tí wọ́n náà ti gbàgbé ẹ̀ nínú ayé tó wá kú báyìí ó lè má pọ̀ tó báyìí àmọ́ kí ló jẹ́ kó gbé ògo lọ sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ òun náà ni wípé ìjọ tá a fún lógo yẹn ó lò fáwọn èèyàn dáadáa ìwọ náà tá a bùn tá a fi ẹ́ sórí àga kan dákun torí Ọlọ́run tó lá Ànábì wa Muhammad mo bí ọ ní o ṣe dáadáa o àga yẹn bó bá ṣe manage ẹ̀ tí ni ó dìtámì bóyá wọ́n ti produce ìwé nínú ilé àwọn ilé kan bẹ èyí tá a fún yín àfitọ́ yín lẹ́nu wò ní àníkẹ́ lówó àníkẹ́ ní láárí gbogbo owó tẹ ní láárí tẹ ní àfitọ́ ẹbí yín lẹ́nu wò ní wọ́n ta fi ránṣẹ́ bí àfitọ́ yín lẹ́nu wò ní tẹ bá sọ wípé kò ní ju àwa lọ àní tẹ́kẹ́ lórí ó dìde lára wa ó lè mọ lórí ẹni tó ní kẹ́lómi máa ní mọ́nú ẹbí yẹn àmọ́ ìwọ tó bá sọ wípé Ọlọ́run ló bù mí màá sì fi ṣàánú ayé gbọ́ mi yé gbogbo owó òde onítọ̀hún ọlá yìí ò ní tán nínú ilé yẹn ọlá yìí ò ní tán owó yìí ò ní tán bẹ́ẹ̀ òkìkí yìí ò ní tán bẹ́ẹ̀ àlìmọ́ òtúbà bọ́ọ̀lù wọ́n gbọ́dọ̀ náà sí dàkílù yá lè tẹ̀síwò àbàdàn mọ́ọ̀tì mọ̀dà àlìmọ́ òtúbà bọ́ọ̀lù Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá sí i. wọ́n gbọ́dọ̀ náà sí dàkílù. àfáàní ikú tẹ ní ẹ̀rọ àgẹ́gẹ́ bí ẹnu ọ̀nà ni ẹnu ọ̀nà kan ni ẹnu ọ̀nà kan lágbà wáyé ẹnu ọ̀nà kan náà padà gbà sọ́dọ̀ Ọlọ́run ẹni tí mọ́tò pa ikú ló pa o ẹni tó sì ìdókú ikú ló pa o ẹni tí ó jẹun tátásápá lórí tó mọ́sálì kìámọ̀ ikú ló pa o torí pé ìjọ tí Ọlọ́run ti ṣẹ̀dá wa tí àṣàlẹ̀ ìlú ti rí ẹ̀pẹ́ wa bù lọ́dọ̀ ti sọ pé ihun tí bá fi dá ìwọ náà ló máa mú ọ padà ó wá sọ fọ́nà pé ìwọ Ọlọ́run má jọ sọ mí lẹ́nu tí bá ti lọ mú ọ Ọlọ́run ní tó bá ti lọ mú ọ yóò máa mú kankan dání wọn ní dágbọ́ kúdà rẹ̀ tí wọ́n ní àwọn fẹsẹ̀ kọ́ ni mọ́tò ló gbà ó sáré jù ni ó mu tí yóò jù ni ó ṣàìsàn ni ikú wàá mú kankan dání ikú náà ní pààyàn ẹja rántí pé àlìmọ́ òtúbà bàbá àlìmọ́ òtúbà bí wàgúlù náà sì dá ìlú. ẹnu ọ̀nà kú gbogbo alámágbàbẹ̀ kọjá o ẹni tí ò yẹ kó kú láyé ní dókítà nígbà oríṣiríṣi ló ti wà lórí social media kìnìkan má jẹ gbá má jẹ àwo má jẹ kòkò má jẹ ọba sásùn gbogbo tí wọ́n ní á má jẹ yẹn náà gbogbo wa pátápátá tá à ń sá fún àtàwọn tí àwọn alájọ ògógó sí wọ́n ní owó tó lè fi protect ara wọn láti má jẹ ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ẹ̀ náà nǹkan dókítà tó sọ pé ká má jẹ ṣóògùn náà lè kú ni. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. bàbá mufti wọ́n bá ṣàdúrà fún gbogbo àwọn ọmọ àrájọ asan tó gbogbo ọlọ́wọ́